next player ọlọ ẹ wò bí mo rọra ló ti kúrò nìyẹn tó kúrò nìyẹn màdé ó lọ paná ní júlẹ̀ dà. irọ́ ni ìgbà tó kúrò gan ni sáì fún ajáde sí kò paná kan kò paná rárá èmi ò ní ìfọ̀ fún Ronaldo. ọmọ tó ń tan tó. ọlọ ọmọ ló lọ yìí ẹ ní ká jẹ iṣẹ́ rẹ̀ ọlọ. mi ò ṣe yẹn o. ẹ gbàgbé ẹni ò sí ẹ járára ẹ̀ka wọ jí ẹ wọ kíní don débẹ̀ is always débẹ̀ bá ti débẹ̀ ní ìdúró ti tán nìyẹn ọ̀gbẹ́ni fọ́lọ́ ní ìjọ ọlọ. ẹgbẹ́ ẹni kákàrí lẹ́fù tá lẹ́fù bíbí àwọn èèyàn ìwà kákàrí ṣe tá ṣe bíbá yìí jọ. kí ni mo ṣe dọ́gbọ̀n ẹ̀. ọ̀gbẹ́ni kí ló tó fún mi china phone bí ó ṣe tó kàn ṣe bí kí n jọ. àbí gbélé gbé gbàrú fún mi jọ. ẹ gbé gbàrú fún mi. ọlọ́run kí ló ṣe tó ọ̀gbẹ́ni tó rà lójú. ìtọ́jú àjínigbé orí ojú yóò rí lónìí. ọgbà wà bọ́ládà. orí yìí eléyìí àwọn tí ń ṣe fún kọ̀ nínú. mo gbé oyin mọ́ gbóná ni. eléyìí àwọn tí ń ṣe kọ́sítọ́mà kẹ̀ nínú fún. èmi ta ìwà ọmọ ó mọ fọ gún mi lójú báyìí ní ìsìn báyìí ojú tí òwúlẹ̀ gbádùn tẹ́lẹ̀ ayé o. ṣé ni o tù rè.